lórí ọ̀rọ̀ Alfa Sulaiman àti Umaro Dia ibi tó dé dúró ni mo fẹ́ fi tó gbọ́ ẹ̀yin ará ilé létí. Tí n bá sọ pé kọjá mùsùlùmí nìkan bí ìgbà tí mo ń rólé apá kan dápá kan sí ni, torí pé arínú ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ lẹ́yìn onígbàgbọ́ Kristẹni tọ́pọ̀lọpọ̀ náà mọ̀ pé òdodo lọ̀rọ̀ yìí, kò sì yẹ kí ó lọ bẹ́ẹ̀ àyàfi kí ìdájọ́ òdodo ó wáyé. Kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débì kan náà. Ẹ rántí ọ̀rọ̀ Timothy Adégòkè ọmọ Èrúwà tí wọ́n pa ní hòtẹ́ẹ̀ kan ní Ilé Ifẹ̀, tí ẹni tó ní hòtẹ́ẹ̀ yẹn torúkọ ẹ̀ ń jẹ́ Abdulrahman Adédoyin. Ẹ rí i pé Timothy Christian ni, Abdulrahman Adédoyin Muslim ni. Nígbà yẹn dẹ̀ ní Alhaji Oríyọmí Hamzat tí wọ́n handle ọ̀rọ̀ yìí, Muslim ni wọ́n. Ọ̀rọ̀ yìí wọn ò dáadáa ẹbí Abdulrahman wọn ò dáadáa ẹbí Adégòkè, Timothy Adégòkè. Wọ́n tẹ́rí gba ọ̀rọ̀ ẹ̀, wọ́n sì dúró ti ẹbí Timothy Adégòkè tọ́rọ̀ ẹ̀ fi débi tó lápẹ̀rẹ̀. Tẹ́ bá dẹ̀ wo ọ̀rọ̀ yẹn díẹ̀ ló fi yàtọ̀ síra wọn pẹ̀lú ọ̀rọ̀ Alfa Sulaiman àtàwọn ìyàwó àwọn ẹlẹ́yà wọn àti pásítọ̀ tí ó lagi mọ́ wọn lórí tó ná wọn tó ṣe wọ́n léṣe lọ́nà àìtọ́. Díẹ̀ ló fi yàtọ̀, ní tó fi yàtọ̀ ni pé wọn ò lọ káyàn mọ́ tẹ̀. Kódà ọ̀rọ̀ Adédoyin àti Timothy ó tún pamọ́ tẹ́ pé ó yẹ kó yára lọlẹ̀ débi pé ènìyàn kò ní gbúrò ẹ̀ mọ́, ṣùgbọ́n látàrí pé àwọn ẹni bí ẹni yẹn bí èèyàn tí wọ́n fòdodo tí wọn ò wo tọrọ ẹ̀sìn, wọ́n dìde sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn débi tó lápẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kí ọ̀rọ̀ Alfa Sulaiman àti ẹlẹ́yà wọn pẹ̀lú pásítọ̀ tó wọ́n ṣe wọ́n ní bọ́sẹ̀ ṣe sojú lọ́nà àìtọ́ yìí la ṣe fẹ́ kó rí. Ibi tọ́rọ̀ wá dé dúró gan ni tí mò ń lọ rèé. Tí n bá sọ fún yín pé lọ́wọ́lọ́wọ́ báyìí kò tíì sí ìgbésẹ̀ kan tó fẹsẹ̀ múlẹ̀. Àkọ́kọ́ ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí sọ̀rọ̀ yìí, pásítọ̀, ọlọ́pàá kankan, agbófinró kankan ò fọwọ́ kàn wọ́n, wọn ò arrest wọn. Pásítọ̀ sì tún ń ká ń lọ ń bọ̀ tí ń lò sẹ̀mí ayé ẹ̀, kódà kò feel pé òun ṣàbúrú kankan. Léyìí tó yẹ pé kí pásítọ̀ wà ní àhámọ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí. Kì í ṣe pé Alfa Sulaiman ò gbégbèsè o, Alfa Sulaiman lọ ságọ́ ọlọ́pàá o. Kódà kì í ṣe àkọ́kọ́ bí ẹlẹ́ẹ̀kejì lè ti ń lọ ságọ́ ọlọ́pàá ńgbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀. Kódà agbọ́nú àwọn ọlọ́pàá yẹn ti ń sọ pé àwọn eléyìí ń díbọ́n ni. Ìgbà tán á rí pọ̀rọ̀ òun fẹ́ mọ sí bákan bákan ní wá ní nasa àti pé kéèyàn kan máa lọ pé wọ́n yanjú ẹ̀. Ẹ̀yin yẹn wá a sì dákẹ́. Ẹ̀yin Kristẹni tẹ́ jẹ́ olódodo, ẹ má jìyà dákẹ́ o. Ẹ jẹ́ n wá pa àsọdọ̀ ẹ̀yin mùsùlùmí. Ẹ rí pa sọ pé bàbá Murik wọ́n ṣe press release. Lẹ́yìn press release kò sí yẹn kan mọ́ lẹ́yìn ẹ̀ bá a ti sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Gbogbo àwọn tí ń lọ ọbẹ̀ tí ń lọ kí Alfa Sulaiman lé, adúpẹ́ lọ́wọ́ yín, ẹ gbìyànjú gan pé ti ẹ gbéra láti ìlú yín ẹ lọ ọbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kan ń lọ ọbẹ̀ lásán ni, kò sí gbèsè kankan pàápàá. Gbogbo àwọn àfáà tí ń lọ tí wọ́n kan lọ kò sí gbèsè kankan káàkú kan lọ ọbẹ̀ lásán ni. Gbogbo àfáà tó lọ ọbẹ̀ mọ́ sọ except lẹ́yìn tourist Town Human Rights Initiative tí wọ́n gbèrò láti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nígbà tí wọ́n sàwọn wádìí dé stage. Lóòótọ́ lọ́ọ̀yà tí kíní fáìlì tẹ́rí kíní case file tẹ́rí tẹ́ ń sọ lọ́yìn orí social media, Alfa Sulaiman gangan ló ní lọ́ọ̀yà rẹ̀ o, lọ́ọ̀yà tiẹ̀ gangan ni o. Islamic body kankan kò tí ì gba lọ́ọ̀yà kankan, kò tí ì gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ yìí. Ìdí tó sì yẹ kí Islamic body ó dìde ni pé, àti gbogbo àwọn tó wá fòdodo nu ẹlẹ́sìn mi tó yẹ kán dìde ni pé, pàṣán tá a fi nà ya lé ọ̀ ń bẹ lórí àjà fún oyè tó sì kára àwò ọ̀ ń bọ̀ àkàrà ẹ̀dẹ bí Yorùbá ṣe máa sọnù. Kí lọ́kàn sójà nú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Aládùúgbò àti aládùúgbò ń jà, ó wá pé sójà ọmọ rẹ̀ kàn á bọ̀ dá síjà, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lùyàn lórí ẹ̀bí. Ẹni tá a fẹ́ kọ́kọ́ ṣẹlẹ̀ ní ìsìn ni pé sójà tọ́nà yàn kí pásítọ̀ kó provide ẹ̀. Ẹ̀ẹ̀kejì, iléeṣẹ́ agbófinró kan ti kọ́kọ́ gbé pásítọ̀ náà, kọ́kọ́ arrest pásítọ̀. Tí wọ́n bá wá gbé sójà, dandan á ní láti competition sí Nigeria Army headquarter l'Abuja. Á competition sí IG
gbogbo ilé lọ́yẹ káwọn bàbá Mùríkì ò ti ṣe àti ó gba àwọn yẹn kankankanka ṣùgbọ́n wọn ò ṣe àkànpariwo lásán àkànpariwo lẹ́yìn fi máa ń wù àwa mùsùlùmí bíi àkànpọ̀pọ̀ kókó ni pọ̀ wà nítumọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá ran bàbá Oríyọmí Hamzat lọ́wọ́ máa tẹ́ ran Timothy Adégòkè lọ́wọ́ tó fi gba ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Adédoyin ẹ má jẹ́ àsùn níbo la wà ẹ jẹ́ àdìdì ìrànlọ́wọ́ sí àáfàá Sulaiman náà báyìí. Àwọn lọ́ọ̀yà tó fẹ́ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí fóònù nọ́mbà wọn a máa rìlíìsì ẹ̀ òun ló wà lókè yẹn ẹ dẹ̀ lè pè sórí nọ́mbà olú ọmọ Yorùbá náà ẹ lè mẹ́sẹ̀jì wa ní WhatsApp láti lè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ náà. Need lórí ẹ̀ ní ìsìn financial support because bí wọ́n ṣe máa lọ bí wọ́n ṣe máa bọ̀ tí wọ́n máa submit fáìlì kan síbí tí wọ́n máa submit fáìlì kan síbẹ̀ hàn ẹ mọ̀ pé tí wọ́n bá gbé petition tó fẹ́ kọ tí wọ́n gbé làbújá gbéyàn tí ẹ lọ bẹ̀ DHL àbí gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbé nǹkan ránṣẹ́ wọ́n gbowó a sì mọ lọ́ àmọ́ bọ̀ àwọn ṣe gbàmọ̀sà ọkọ̀ pọ̀ sí ìkẹ́ńtẹ́ pa sọ pé ẹni tí yóò ṣe kí náà oní ọmọ ṣètò rẹ̀ kò sábúrú ń bi káyìdé síra ọgbẹ́yìn ọmọ ya mùsùlùmí ẹ má jẹ́ wọn orí wa gẹ́gẹ́ bí ẹni tí ń lò gbèsè ayé ọmọ òrukàn ẹni tó lóbì tí wọ́n ń lò gbèsè ayé ọmọ òrukàn eléyìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn o ní tẹ́mi fi dákọ̀ yín ọmọ ya mùsùlùmí pé àwa gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ àwa lọ́kàn jù ẹ lè expect pásítọ̀ kò súwe pásítọ̀ àyàfi pásítọ̀ tó bá mọ̀ pé òdodo lélẹ́yìí inú méjì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ̀ náà ń pariwo pé òdodo ni o kíní kankan o lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìn àwọn lọ́ọ̀yà tí wọ́n wà ní in charge lọ́ndà tourist tí wọ́n fẹ́ gbégbèsè yẹn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn àtàwọn lọ́ọ̀yà míì náà kò yẹ kó jẹ́ pápá kan ní ọmọ ṣiṣẹ́ kò yẹ pé lọ́ọ̀yà Alfa Sulaiman nìkan ní ọmọ ṣiṣẹ́ yẹ kí Islamic body bíi 10 jù bẹ́ẹ̀ lọ gan kí petition ti pàdé bí ọ̀nà bíi 20 lọ́dọ̀ Nigeria Army kó pàdé ní ọ́fíìsì IG l'Abuja kan gbégbèsè tó lé lórí ọ̀rọ̀ yìí kì í ṣe torí mùsùlùmí tó ṣẹlẹ̀ sí lónìí nìkan o tó bá ṣẹlẹ̀ pé torí pé jẹ́ Christian lọ ẹni tó jẹ̀bi lónìí o tí mùsùlùmí bá jẹ̀bi lọ́la náà bá a ṣe gbé náà nígbà tí Timothy Adégòkè bá a ṣe gbé náà ní tá a gbé sórí péjì Ojúlówó Ọmọ Yorùbá nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwọn òwò tẹ̀sìn ṣùgbọ́n ìjọmọ nìyàn ẹ jẹ́ àjọ gbìyànjú ẹ̀yin pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí lọ́kànjú á fi fóònù nọ́mbà lọ́ọ̀yà yẹn síta ẹ̀yin tó jẹ́ aláṣẹ àtolùdarí tourist town human rights initiative human rights body tó fẹ́ gbégbèsè yìí ẹlòmíràn lè gbégbèsè o ṣùgbọ́n à ń solicit fún support yín lórí kíní yìí torí nígbà tá a gbégbèsè tá a gbìyànjú tá a ṣèwádìí kódà ọ̀rọ̀ yẹn kì í sáfà Sulaiman nìkan lọ́kàn ọkàn Christian gan ládùúgbò yẹn à ń pè nìkan ní Mr. okọ̀ wọn Mr. Paul Mr. Paul aládùúgbò wọn bẹ̀ náà ni Mr. Paul lórí kéèsì pé kíní pásítọ̀ yìí kíní ṣọ́ọ̀ṣì òkè àtúnṣe àbòkè ìmúṣẹ àbòkè kíní kan CAC yìí pé chọ́ọ̀chì wọn ariwo pé chọ́ọ̀chì yẹn ń dà wọ́n láàmú ní bàbá ẹni yẹn kú lé lórí ó dà pé bàbá ẹni yẹn ní high blood pressure ariwo chọ́ọ̀chì yẹn ló pa bàbá yẹn àwọn tọ́pọ̀ bẹ́ẹ̀ náà pọ̀ ọ̀nà ìlú Babátúndé náà bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ wo ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ sórí péèjì tourist táwọn human rights initiative ẹ̀ bá ń bẹ̀ ní tó jẹ́ àmọ́ kígbàjarè ni pé ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ọmọ tó sójà tó na àáfàá àtẹ́lẹ̀ àfikán lẹ́sẹ̀ ọgbọ́dọ̀ jáde agbọ́dọ̀ rí pásítọ̀ tó náà họ́dà pé wọ́n lù yàn tí wọ́n á dún bí ẹyẹ tíntín lábẹ́ tí ń bẹ̀bẹ̀ lórí fóònù agbọ́dọ̀ rí ẹ má gbàgbé pé evidence ti wà lọ́wọ́ wa kódà ọ̀rọ̀ yìí sẹ́gbọ̀n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ya mùsùlùmí mo fẹ́ fi lè bọ́ stress point ọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí ni ibi tó dé dúró báyìí nísìnyí ọba táàbà sọ́ra ọba àsẹ́yìn wọ́n lọ mú ọba àsẹ́yìn mọ́lẹ̀ lóòótọ́ wọn láti dọ́dọ̀ commissioner of police Ọ̀yọ́ state ibẹ̀ kọ́ lọ́rọ̀ wà o IG gangan direct commissioner of police láti lè wá láàfíà àwọn lè máa bẹ ọba àsẹ́yìn lè máa bẹ chief imam Ìsẹ́yìn chief imam ó mú àáfàá lọ́wọ́ lẹ̀ ọ̀rọ̀ ọba paná